Ẹ́kísódù orí kejì láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Ọkùnrin kan ará ilé Léfì sì lọ, ó sì fẹ́ ọmọbìnrin Léfì kan. Obìnrin náà sì yún un, ó sì bí ọmọkùnrin kan. Nígbà tí ó sì rí pé ó ṣe ọmọ dídára, ó pa á mọ́ ní oṣù mẹ́ta. Nígbà tí kò sì lè pa á mọ́, ó ṣe àpótí eéṣú fún un, ó sì fi ọ̀dà ilẹ̀ àti òjé igi ṣán an. Ó sì tẹ ọmọ náà sínú rẹ̀, ó sì gbé e sínú koríko odò ní ẹ̀bá odò náà. Arábìnrin rẹ̀ sì dúró lé òkèèrè láti mọ ohun tí yóò ṣe ọmọ náà. Ọmọbìnrin Fáráò sì sọ̀kalẹ̀ wá láti wẹ̀ lí odò. Àwọn ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ sì ń rìn lọ ní ẹ̀bá odò náà. Nígbà tó sì rí àpótí náà láàrin koríko odò, ó rán ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ kan láti lọ gbé e wá. Nígbà tó sì ṣí i, ó rí ọmọ náà, sì kíyèsí ọmọdé náà ń sọkún. Inú rẹ̀ sì yọ̀ sí i, ó sì wí pé ọ̀kan nínú àwọn ọmọ Hébérù lè yìí. Nígbà náà ni arábìnrin rẹ̀ wí fún ọmọbìnrin Fáráò pé, èmi ká lọ í pe alágbàtọ́ kan fún ọ wá nínú àwọn obìnrin Hébérù kí ó tọ́ ọmọ náà fún ọ. Ọmọbìnrin Fáráò sì wí fún un pé, lọ. Ọmọbìnrin náà sì lọ, ó sì pe ìyá ọmọ náà wá. Ọmọbìnrin Fáráò sì wí fún un pé, gbé ọmọ yìí lọ kí o sì tọ́ ọ fún mi, èmi ó sì san owó iṣẹ́ rẹ fún ọ. Obìnrin náà sì gbé ọmọ náà lọ, ó sì tọ́ ọ. Ọmọ náà sì dàgbà, ó sì mú un tọ ọmọbìnrin Fáráò wá, òun sì di ọmọ rẹ̀, ó sì sọ orúkọ rẹ̀ ní Mósè. Ó sì wí pé, nítorí tí mo fà á jáde nínú omi. Ó sì ṣe lé ọjọ́ wọ̀n-ọn-nì tí Mósè dàgbà, ó jáde tọ àwọn arákùnrin rẹ̀ lọ, ó sì wo iṣẹ́ wọn. Ó sì rí ará Íjíbítì kan, ó ń lu Hébérù kan, ọ̀kan nínú àwọn arákùnrin rẹ̀. Ó sì wo ìhín, ó wo ọ̀hún. Nígbà tí ó sì rí i pé kò sí ẹnìkan, ó lu ará Íjíbítì náà pa, ó sì bò ó nínú iyanrìn. Nígbà tí ó sì jáde lọ ní ijọ́ kejì, kíyèsí ọkùnrin méjì ará Hébérù ń bá ara wọn jà. Ó sì wí fún ẹni tí ó fi rán sí ẹnìkejì rẹ̀ pé, èéṣe tí ìwọ fi ń lu ẹgbẹ́ rẹ? Òun sì wí pé, ta ni ó fi ọ́ jẹ olórí àti onídàájọ́ lórí wa? Ìwọ fẹ́ pa mí bí o ti pa ará Íjíbítì. Mósè sì bẹ̀rù, ó sì wí pé, lóòótọ́ ọ̀ràn yìí di mímọ̀. Nígbà tí Fáráò sì gbọ́ ọ̀ràn yìí, ó ń wá ọ̀nà láti pa Mósè, ṣùgbọ́n Mósè sá kúrò níwájú Fáráò, ó sì ń gbé ilẹ̀ Mídíánì, ó sì jókòó lé ẹ̀bá kànga kan. Ǹjẹ́ àlùfáà Mídíánì lé ọmọbìnrin méje, wọ́n sì wá, wọ́n pọn omi, wọ́n sì kún ọkọ̀ ìmumi láti fi omi fún agbo ẹran bàbá wọn. Àwọn olùṣọ́ àgùntàn sì wá, wọ́n sì lé wọn kúrò. Nígbà náà ni Mósè dìde dúró, ó ràn wọ́n lọ́wọ́, ó sì fi omi fún agbo ẹran wọn. Nígbà tí wọ́n sì padà dé láti ọ̀dọ̀ Réúlè bàbá wọn, ó ní, èé ti rí tí ẹ̀yin fi tètè dé bẹ́ẹ̀ lónìí? Wọ́n sì wí pé, ará Íjíbítì kan yóò gbà wá lọ́wọ́ àwọn olùṣọ́ àgùntàn, ó sì pọn omi tó fún wa pẹ̀lú, ó sì fi fún agbo ẹran. Ó sì wí fún àwọn ọmọbìnrin rẹ̀ pé, níbo ni ó gbé wà? Èéṣe tí ẹ̀yin fi ọkùnrin náà sílẹ̀? Ẹ pè é kí ó lè wá jẹun. Ó sì dùn mọ́ Mósè láti máa bá ọkùnrin náà gbé. Òun sì fi Sípórà ọmọbìnrin rẹ̀ fún Mósè. Ó sì bí ọmọkùnrin kan fún un, ó sì sọ orúkọ rẹ̀ ní Gáṣómù, nítorí tí ó wí pé, èmi ti ń ṣe àtìpó ní ilẹ̀ àjèjì. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ tí ọba Íjíbítì kú, àwọn ọmọ Ísírẹ́lì sì ń gbìn nítorí ìsìn náà. Wọ́n sì ké, igbe wọn sì gòkè tọ̀ Ọlọ́run lọ nítorí ìsìn wọn. Ọlọ́run sì gbọ́ ìrora wọn, Ọlọ́run sì rántí májẹ̀mú rẹ̀ pẹ̀lú Ábúráhámù, pẹ̀lú Ísákì àti pẹ̀lú Jákọ́bù. Ọlọ́run sì bójú wo àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run sì mọ̀ ọ́n fún wọn.